Ìjẹ̀ṣà rèé arógunyọ̀ yèsì ò gbọ́dọ̀ fọwọ́ bọ́mọ òbòkun. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ ló yé mi dáadáa. Àlọ́ òótọ́ ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ ló yé mi yékéyéké. Ọlánrewájú ọmọ Adélékè èbó ní lọ́jọ́bí rẹ̀ òní màmá bí ọ sáyé. Ìṣọ̀lá ọkọ Èjìdé wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú ọlá ńlá ìtùnú ìbùkún àlàáfíà tẹ̀mí gígùn tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀. Abdulhafiz èmi ò wá bá òrèlé àwọn bàbá tó bí ọ lọ́mọ ebi wọ lọ́mọ Ìjẹ̀ṣà. Ọlánrewájú o ìwọ lọ́mọ Ìjẹ̀ṣà òṣèré ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká. Ìwọ lọ́mọ Ìjẹ̀ṣà òṣèré ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lọmọ wa ti ń múná roko. Èmi ò mọ̀mọ́ wọn mọ̀mọ́ ní kàgbà Ìjẹ̀ṣà kí n mọ́jòbí tó gbó kákáká. Wọ́n fomi sí ń lọ́wọ́ àná fepo sí mi lẹ́nu. Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì. Èyí ó bá fẹ́ tẹni àwọ̀ sápò ẹni ní èyí tí ó sì fẹ́ tẹni àwọ̀ sínú igbó. Ẹranko inú igbó ṣe bá róhùn mú un jẹ ni. Ìjẹ̀ṣà òṣèré ọmọ olóbì wọ́wọ́ ń tírí wọ́wọ́ Ìṣọ̀lá. Ìjẹ̀ṣà òṣèré ọmọ olóbì wọ́wọ́ ń tírí wọ́wọ́ Ìjẹ̀ṣà òṣèré ọmọ atẹ́niríjọ́. Ọlánrewájú ọkọ Láídé o Ọlátọ́míwá Ògúnrìn ló ní.